ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Kí wa káàbọ̀ sí orí ètò agbára tí o ní ètò orí ọ̀fẹ́ lónìí. Ètò orí ọ̀fẹ́ fún ọjọ́ òní lẹ́ẹ̀kan sí orí ìkànnì tí a wà yìí òun ni Seed of Life Television, níbi tí a ti ń ṣe agbátẹrù ìtànkálẹ̀ àti ìmúgbòòrò ìjọba ọ̀run pẹ̀lú ìrere Kristi Jésù ní ọwa. Orúkọ tèmi ni Yusuf David, olùṣọ́-àgùntàn Kenaland Baptist Church. Ní wákàtí yìí mo ń bá wa sọ̀rọ̀ lórí àkòrí tó sọ yìí pé ṣíṣe àyẹ̀wò ìdìbàjẹ́ náà. Ṣíṣe àyẹ̀wò ìdìbàjẹ́ náà. Kí a tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí a gba àdúrà. Ọlọ́run ayérayé a dúpẹ́ o, ẹni mímọ́ Ísírẹ́lì a yìn yín lógo. Olúwa gba ọpẹ́ wa, ògo ni forúkọ yín Ọlọ́run. Nítorí pé ẹ ràn wá lọ́wọ́ láti wà lára àwọn tí ó ṣe ìtànkálẹ̀ ìrere bàbá agbẹ̀yìnga. A fẹ́ lọ sínú ìwípalẹ̀ ọ̀rọ̀ yín ní wákàtí ìfúnra ẹ̀kọ́ wa ní ọ̀rọ̀ yín. Ọkàn kan tó ń gbọ́ mi lónìí lórúkọ Jésù kó gba àṣeyọrí, kó gba ìtànkálẹ̀, kó la àgbáyé já. Jésù Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí ẹ má jẹ́ ká gbàgbé láti darapọ̀ mọ́ wa lórí àkọ́tún ètò yìí ní ọ̀la àti ní ọjọ́ gbogbo pẹ̀lú títẹ àmì pupa tó wà lábẹ́ ìsàlẹ̀ ibi tí ẹ ti ń wò mí àti àmì aago tó wà ńbẹ̀. Ẹ gbìyànjú láti rí pé ẹ tẹ̀ fún àwọn tí ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́. Eléyìí ni ló fún wa ní àǹfààní láti rí wípé à ń darapọ̀ mọ́ wa ní àkókò àti ìgbà tó yẹ. Èyí á máa gba àtẹ̀jíṣẹ́ wípé àkókò ti tó, lọ́sẹ̀ tó ń bọ̀ wọn ò ní wá ọtí lórúkọ Jésù. Ṣíṣe àyẹ̀wò ìdìbàjẹ́ náà mo ń kà láti inú ọ̀rọ̀ Ọlọ́run ìwé Nehemiah orí 2 láti ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ 16. Ìwé Nehemiah orí 2 láti ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ 16, níbi tí a ó ti mú ẹsẹ̀ wúrà wa òun náà ní ẹsẹ̀ 13. Ó kà báyìí wípé bẹ́ẹ̀ ni mo dé Jerusalem, mo sì wà níbẹ̀ ní ọjọ́ 3. Mo sì dìde ní òru, èmi àti ọkùnrin díẹ̀ pẹ̀lú mi. Èmi kò sì sọ fún ènìyàn kan ohun tí Ọlọ́run mi fi sí mi ní ọkàn láti ṣe ní Jerusalem. Bẹ́ẹ̀ ni kò sí ẹranko kan pẹ̀lú mi bí kò ṣe ẹranko tí mo gùn. Mo sì jáde lé òru ní ibodè àfonífojì, àní níwájú kànga Dragoni àti ilé ẹnu ọ̀nà àtàn. Mo sì wọ odi Jerusalem tí a wó lulẹ̀ àti ẹnu ọ̀nà rẹ̀ tí a fi iná sun. Nígbà náà ni mo sì lọ sí ẹnu ọ̀nà orísun àti sí àbàtà ọba, ṣùgbọ́n kò sí ààyè fún ẹranko tí mo gùn láti kọjá. Nígbà náà ni mo gòkè lọ lé òru lẹ́bàá odò. Mo sì wo odi náà, mo sì yí padà. Mo sì tún wo odi àfonífojì, mo sì yí padà. Àwọn ìjòyè kò sì mọ ibi tí mo lọ tàbí ohun tí mo ṣe. Èmi kò tí ì sọ fún àwọn ará Júdà tàbí fún àwọn àlùfáà tàbí fún àwọn alàgbà tàbí fún àwọn ìjòyè tàbí fún àwọn ìyókù tí ó ṣe iṣẹ́ náà. Ẹsẹ̀ wúrà wa gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa ó wà nínú ẹsẹ̀ 13 tó kà báyìí pé mo sì jáde ní òru ní ibodè àfonífojì, àní níwájú kànga Dragoni àti ilé ẹnu ọ̀nà àtàn. Mo sì wo odi Jerusalem tí ó wó lulẹ̀ àti ẹnu ọ̀nà tí a fi iná sun. Ìwádìí. Ṣíṣe àyẹ̀wò ìdìbàjẹ́ náà. Kókó ọ̀rọ̀ yìí ní òní ó ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀. Ìwádìí gẹ́gẹ́ bí ọ̀tẹlẹ̀múyẹ́. Ọlọ́run fẹ́ bá ẹnìkan sọ̀rọ̀ bóyá o ti ń ṣiṣẹ́ agbófinró. Ọlọ́run fẹ́ kọ sí ọ lónìí, tàbí o ti wà nínú iṣẹ́ agbófinró kan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ wípé tó bá ti ń ṣiṣẹ́ o kàn ń ṣàkíyèsí wípé o kì í sí àbáyọrí sí dáradára. Ọlọ́run fẹ́ pàkíyèsí rẹ sí nǹkan kan lónìí. O nílò kọ́kọ́rọ́ kan, Ọlọ́run á sì yọ̀ǹda rẹ̀ fún ọ lónìí. Látòní lọ lẹ́nu iṣẹ́ rẹ
tó bá jẹ́ pé ìwádìí ló fi ń jẹun, tó bá jẹ́ pé iṣẹ́ ìwádìí ló máa ń lànà fún ìgbéga, lórúkọ Jésù bó ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí kó gbé ọ̀gá lẹ́nu iṣẹ́ rẹ̀. Bíbélì sọ wípé wádìí ohun gbogbo dájú kí o sì di èyí tí ń ṣe òtítọ́ mú. Ó túmọ̀ sí pé Ọlọ́run wa ó rẹ́pọ̀n pẹ̀lú iṣẹ́ ìwádìí. Ọlọ́run wa ní nǹkan ṣe pẹ̀lú iṣẹ́ ìwádìí. Bí ènìyàn bá jẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tí ó bá ń ṣiṣẹ́ ìwádìí, ó gbọ́dọ̀ ṣe fínífíní. Ó ṣeé ṣe gẹ́gẹ́ bí ọ̀gá lẹ́nu iṣẹ́ tó ń ṣiṣẹ́ ìwádìí ká gbé iṣẹ́ kan fún ọ kó dẹ̀ jẹ́ wípé lẹ́nu iṣẹ́ yìí ó ti ń wò pé báwo ló ṣe fẹ́ ṣe, tàbí kó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ yànda àwọn yan iṣẹ́ kan fún ọ láàyò láti lọ ṣe ohun tó nílò. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run màá sọ fún ọ láàárọ̀ yìí, gẹ́gẹ́ bí ikọ̀ Ọlọ́run o nílò àwọn ọgbọ́n kan, o nílò àwọn nǹkan kan láti mọ̀. Màá sì fún ọ ní kọ́kọ́rọ́ bíi 3 kan eléyìí tí ó máa ràn ọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí àgbà. Kódà ó lè jẹ́ kábíyèsí kan lọ́lọ́run fẹ́ kọ sí láàárọ̀ yìí, lọ́sàn-án yìí, ní àṣálẹ̀ yìí. Ó lè jẹ́ pé olùdarí ilé iṣẹ́ kan lọ́lọ́run fẹ́ kọ sí. Àwọn nǹkan lè máa ṣẹlẹ̀ kó má yí ọmọ, àwọn nǹkan lè máa ṣẹlẹ̀ kó jẹ́ pé ọ̀gán òun wà ròjìnlẹ̀ yìí pé ọ̀nà wo ló fẹ́ gbégbà. Lónìí ọ̀rọ̀ rẹ̀ yanjú lórúkọ Jésù. Àyẹ̀wò àti ṣíṣe ìgbéléwọ̀n ohun gbogbo ṣe pàtàkì gẹ́gẹ́ bí ẹni tó ń ṣiṣẹ́ ìwádìí. Nehemiah nínú ìtàn tí a kà yìí, ó ṣe àwọn nǹkan kan, ó gbé àwọn ìgbésẹ̀ kan tó jẹ́ wípé nínú ìwádìí rẹ̀ ohun kan tó fẹ́ lọ ṣe ni wípé ó fẹ́ wá ère Jerusalem padà láti rí wípé ìlú náà, ẹnu ìloro tí a dàwó àti ìlú tí a dàwó àti ẹnu ìloro náà tí a dáná sun. Ó fẹ́ ṣèwádìí. Nehemiah dẹ̀ gbéra. Ó ṣeé ṣe bóyá ìwọ náà gbọ́rọ̀ kan. Bíbélì sọ pé yára láti gbọ́, lọ́ra láti fèsì. Ìlọ́ra tó ń sọ ńbẹ̀ yẹn ó ń sọ nípa ṣíṣe ìwádìí. Bóyá nígbà tí wọn náà tiẹ̀ dé ọ́fíìsì, ó kàn bá ìtàn kan, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi ṣe ìwà wò. Ó ṣẹlẹ̀ lágbègbè wa láìpẹ́ yìí. Arákùnrin kan ni mo lọ bá fún ìrànlọ́wọ́. Ó wá sọ fún mi wípé ọ̀gá àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìde, àwọn nǹkan tí àwọn ènìyàn ti ń sọ nípa dìpátímẹ́ǹtì wọn lẹ́nu iṣẹ́ yẹn, ó mú kí ọ̀gá tuntun kó bẹ̀rẹ̀ sí ní hùwà tí ò yẹ sí àwọn tí àwọn ti ẹ̀sùn mọ́ àti sí àwọn lẹ́nu iṣẹ́ yẹn. Ní gbogbo inú ọgbà yẹn, ó mú kí ọgbà yẹn kó gbóná mọ́ gbogbo ènìyàn, nítorí wípé ó ti bá ìtàn kan lélẹ̀ tó jẹ́ pé nígbà tó dé kò ṣe ìwádìí bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Nígbà tó wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí rẹ̀, Ọlọ́run wá bẹ̀rẹ̀ sí ní fojú àwọn nǹkan kan hàn. Eléyìí tó túmọ̀ sí wípé bí ènìyàn bá dé ìkóríta kan, ó nílò láti máa ṣe ìwádìí. Nǹkan bàjẹ́ ni, ó nílò láti ṣe ìwádìí fún àtúnṣe, tàbí nǹkan kan dára ni, ó nílò láti ṣe ìwádìí láti jẹ́ kí ohun tó dára yẹn kó lè máa tẹ̀síwájú. Nehemiah nígbà tó dìde, ó gbéra, ó lọ sí Jerusalem. Bíbélì sọ fún wa, tẹ́ bá ń ka ìtàn yẹn bọ̀, wọ́n sọ fún wa pé ó lọ gba ìwé àṣẹ. Lọ́gán tó débẹ̀, ó sọ fún àwọn aláṣẹ, ó sọ nǹkan tó wá ṣe fún wọn. Nígbà tó dé ẹsẹ̀ 12, ó ṣe nǹkan kan, ibẹ̀ yẹn ni màá ti bá wa sọ̀rọ̀. Nígbà tó dé ẹsẹ̀ 12, ó ní mo sì dìde lí òru, èmi àti ọkùnrin díẹ̀ pẹ̀lú mi, èmi kò sì sọ fún ẹnìkan ohun tí Ọlọ́run mi fi sí mi ní ọkàn láti ṣe ní Jerusalem. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ̀ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. Ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú ètò òun ní ìfọwọ́ sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 sígbà wo? Sí aago 6 àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán. Nǹkan àkọ́kọ́, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ pé màá fún ọ láwọn kọ́kọ́rọ́ kan láàárọ̀ yìí, eléyìí tí ó máa ràn ọ́ lọ́wọ́ nínú iṣẹ́ ìwádìí. Ìdíbàjẹ́ ni o tàbí ohun tó dára tí a ò fẹ́ kó bàjẹ́. Kọ́kọ́rọ́ àkọ́kọ́ ni wípé o nílò láti béèrè ìtọ́ni lọ́wọ́ Ọlọ́run gẹ́gẹ́ bí Nehemiah ṣe béèrè tí Ọlọ́run dẹ̀ fi fún. Ohun tí Ọlọ́run fi fún Nehemiah gẹ́gẹ́ bí ìtọ́ni, ó dúró lórí rẹ̀, ó sì rìn nínú rẹ̀, ó sì ṣe àṣeyọrí. Tẹ́ bá wo síwájú, ó rìn ìrìn náà, ó sọ yí pé kódà níbi tí ìlú náà dìde, lẹ́yìn kẹ́tẹ́kẹ́tẹ́ tó gùn, ẹranko tó gùn gan, olórí ọ̀fẹ́ àti wọlé. Ṣùgbọ́n Nehemiah wọlé nítorí pé ó gbàgbọ́ nínú iṣẹ́ ìwádìí, ó dẹ̀ ṣe àṣeyọrí.
nínú iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n náà yàn láàyò tàbí iṣẹ́ agbófinró tó ní ṣe pẹ̀lú ìwádìí tí wọ́n náà yàn láàyò lórúkọ Jésù láàárọ̀ yìí Ọlọ́run yóò darapọ̀ mọ́. Nǹkan mìíràn ni pé ó nílò ìfara ẹni jìn, ó nílò láti ṣe ìfarajìn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ yẹn bá fẹ́ ṣiṣẹ́ ìwádìí tí ò bá ní ìfarajìn jìn, ẹ wo àwọn agbófinró wa, àwọn ẹ̀ka kan wà láàrin wọn tó jẹ́ pé tí wọ́n bá ń ṣiṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ wọn lọ́wọ́ tó ń ṣiṣẹ́ ìwádìí lọ́wọ́, àwọn tí kì í ní irùngbọ̀n nínú wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní dá irùngbọ̀n wọn sí torí pé wọn ò ní fẹ́ káwọn èèyàn dá wọn mọ̀. A ti rí iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tó ní ṣe pẹ̀lú kí obìnrin kó yọ̀ǹda ara rẹ̀ bíi pé ó fẹ́ fẹ́ ènìyàn nítorí iṣẹ́ ìwádìí. Ìfaraẹnijìn nínú iṣẹ́ Olúwa ó nílò ìfaraẹnijìn. Bí èèyàn bá nǹkan kan wá sí ọ̀dọ̀ rẹ̀ ó nílò ìfarajìn. Ó gbóhùn Ọlọ́run ó nílò ìfaraẹnijìn. Bí ènìyàn bá ènìyàn sọ̀rọ̀, bí èèyàn bá ní àkókò tó bá jẹ́ àkókò kánsẹ́lì lásán gan ni, mo sọ fún ọ, téèyàn bá farabalẹ̀ ó ṣeé ṣe kéèyàn má gbọ́ nǹkan tí ènìyàn bá wá bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ní wákàtí tó gbọ́ mi yìí, Ọlọ́run pàkíyèsí rẹ̀ sí ìṣe pàtàkì ìwádìí ìdìbàjẹ́ tàbí ìwádìí ohun rere gan pàápàá. Nehemiah ṣe ó sì ṣe àṣeyọrí. Mo sọ lẹ́ẹ̀kan sí lórúkọ Jésù wọ́n náà ṣe àṣeyọrí. Ohun kan mìíràn ni pé ẹni tó bá ń ṣiṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ó nílò láti ní ìpinnu fún àṣeyọrí. Kò sí bí ìṣbá àti wù kó dí tó. Àwọn bàbá wa máa ń pòwe pé ọ̀nà kì í dí máa ẹ̀dìyẹ kó má débi tí ẹyin rẹ̀ wà. Ìwọ gbúdọ̀ ní ohun tá ń pè ní àfojúsùn tó ìbò pè ní target. Tó o bá ti ní ó ní àkókò, ó fi àkókò lẹ̀. Ẹ wo nǹkan tó ní Nehemiah. Ó lọ ó sì darí padà, ó bá Ọlọ́run sọ̀rọ̀. Lákọ̀ọ́kọ́ ó gba ìtọ́ni, lẹ́ẹ̀kejì ó fara rẹ̀ jì, ẹ̀kẹta ni pé ó ní ìpinnu àṣeyọrí. Gbogbo ìwádìí tí ènìyàn bá ṣe yékéyéké ló máa ń ní àyọrísí dáradára. Ní wákàtí tó gbọ́ mi yìí, ìwọ náà wá tẹ̀síwájú láti máa ṣèwádìí. Àwọn bàbá wa máa ń pòwe tán wípé tára èèyàn bá balẹ̀ olórí àrùn ni. Ó túmọ̀ sí pé ẹni tí ó bá ṣiṣẹ́ ìwádìí, tí ó ṣiṣẹ́ ìwádìí ìdìbàjẹ́ tàbí ohun tó dára, ó nílò láti jẹ́ kó ara rẹ̀ kó balẹ̀. Ìwọ náà o nílò láti fi àkókò rẹ sílẹ̀ fún ìwádìí ìdìbàjẹ́. Èèyàn kì í gbọ́rọ̀ kí á dẹ̀ dá sí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àlùfáà ni gẹ́gẹ́ bí alábàágbépọ̀ pẹ̀lú ènìyàn. Ohun tó nílò ni pé kó fi àkókò rẹ sílẹ̀ láti ṣiṣẹ́ ìwádìí yálà ìdìbàjẹ́ bí Nehemiah ṣe ṣe. Lórúkọ Jésù mo gbàdúrà fún ìwọ náà bó ṣe ń pinnu láti tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí, Ọlọ́run yóò darapọ̀ mọ́ ọ. Bó ṣe ń pinnu láti mú kí ohun tó dára kó tẹ̀síwájú láti máa dára tàbí ohun tí ò dára láti ṣe ìwádìí bí ó ṣe dára, Ọlọ́run yóò darapọ̀ mọ́ ọ. Ẹ jẹ́ ká gbàdúrà. Ayérayé, ògo ni forúkọ yín fún ọ̀rọ̀ wákàtí tó tọ̀ wá. Adúpẹ́, àyìn lógo. Mo gbàdúrà fún ẹnìkan tó ń gbọ́ mi ní wákàtí yìí wípé iṣẹ́ tó yàn láàyò láti ṣe, bó ṣe ń ṣe ìwádìí ìjìnlẹ̀, Ọlọ́run kó ṣe ọ níyè. Ọgbọ́n àti òye tó fi ṣe tó fi lu àlùyọ níbẹ̀, Ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ fún ọ. Iṣẹ́ náà lọ́wọ́ rẹ̀ kó di ńlá, kó sì tẹ̀síwájú. Jésù Kristi Olúwa wa, àmín. Mo kí wa lẹ́ẹ̀kan sí wípé a kú ìfarabalẹ̀ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Ojú tẹ́ fi wò wá yìí kò ní fọ́ o. Ìkànnì Seed of Life òun náà ni a wà. Seed of Life Television ní ìlú Ìbàdàn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ibẹ̀ náà ni a wà. Lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé fẹ́yìn tí ẹ darapọ̀ mọ́ wa lónìí. Bọ́tìnì pupa yẹn ẹ fọwọ́ kàn, ẹ fọwọ́ tẹ àmì aago yẹn náà kí ẹ lè bá a ní orí ọ̀fẹ́ láti pàdé wa. Ẹ jẹ́ ká tẹ̀síwájú ní ọ̀la ní àkókò tí a pè ní àkókò oore ọ̀fẹ́ lónìí. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa yóò tó fún ọ. Àmín.